àtúndé o àwa ni o àwa tẹ máa ń wò tẹ máa ń gbádùn àwa ni n tí a mú wá fún ilé náà ni pé afẹ́kẹ́ máa wo famous television. mo famous TV famous nǹkan tí mo bá lè ti lù ló ń tẹ̀ tí mo bá ti sọ pé ẹ máa lọ wò tí mo lù ló ń tẹ̀ gbọ́n tí mo tún ní gbọ̀n mo ti lù nìyẹn máa lọ wò ó ìrànwọ́ tó máa bá pàdé bẹ́ẹ̀ ni. eré oníṣe eré tó kọ́ ní lọ́gbọ́n eré tó kú èèyàn tí a máa jókòó tí a máa wò tí èèyàn máa dùn lórí ẹ̀ lẹ́tí máa wò ẹ máa wo famous TV òun la gbé wá fún un. àwọn òṣèré ńláńláńláńláńláńláńlá tí ọmọ Fẹ́mi Adébáyọ̀ ọmọ Dìgbòlujà ọmọ Dìgbòlujà o lè mọ Dìgbòlujà ṣùgbọ́n tó bá lọ wọ famous o mà mẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé o mọ Ibrahim Chatta ó lọ máa tún rèé ní alẹ́ bí oṣù náà ń bẹ̀ àwo lọ́jọ́ àwo lólùpẹ̀nà lè kí áìpù nǹkan kó má bàbá ẹ̀ tí máa sọ fún ẹ pé anything tó bá wà nǹkan tí wọ́n jogún ni nǹkan tí wọ́n jogún àjogúnbá àwọn nǹkan àṣà ìbílẹ̀ lóríṣiríṣi tó bá tún sọ tó lóyìnbó o máa tún rí wò kódà tó bá tún sọ̀rọ̀ nípa sport ìwọ kan tún ẹ̀ sí famous TV ẹ máa wò lọ. tẹ́ bá ti ẹ máa subscribe síbẹ̀ o. afáàyí irọ́. wàdà ilé ṣùgbọ́n fọlá tẹkùn lákàṣọ ìbá. irọ́. ìnáyẹ kàṣùbà yùṣínú rà yẹsẹ abú. afáàní ẹ jìnnà sí irọ́ o ẹ jìnnà sí irọ́ pípa. wàdà ilé kàṣùbà. ó ní kankan nínú kékeré kan mo fẹ́ lò mẹ́. fọlá tẹkùn lákàṣọ ìbá. sẹ́ẹ̀rí bá a bá fẹ́ débi tá à ń lọ. akramakallah. nínú ẹ̀sìn àfi ká ṣọ́ra fún irọ́ yìí náà. tá a bá fẹ́ débi tá à ń lọ nínú ayé àfi ká ṣọ́ra fún irọ́. Allah. bá a bá ń wá gbogbo ẹ̀mí àfi ká ṣọ́ra fún irọ́. Allah. ẹni ó bá parọ́ lájú àárọ̀ àfà yóò máa wá rírì lálẹ́ yìí. wàdà ilé kàṣùbà fọlá tẹkùn lákàṣọ ìbá. òdodo jàtìbọ̀tán dáa ni. ìnáyẹ kàṣùbà yùṣínú rà yẹsẹ abú. òdodo máa jàtìbọ̀tán dáa ni. òdodo àwọn ẹlòmíín fi ń di 90 wọ́n di 80 wọ́n di 90 wọ́n tún sẹ̀mí. la ilaha illallah. gbogbo àwọn tí àwọn nígbà táwa wà ń kékèké jù báyìí lọ gbogbo àwọn tí wọ́n máa lọ kóòtù lè máa bá wọn búra lérí ilẹ̀ onílẹ̀ nírọ́. àfà tílíkà buyutun khawiyatun bima zalamu. la ilaha illallah. àwọn tí wọ́n máa lọ kóòtù lè bá wọn búra lérí oyè olóyè lérí irọ́. tílíkà buyutun khawiyatun bima zalamu. ilé wọn lọ parẹ́ lọ́dà oró. àfà ìyẹn máa parẹ́ pẹ̀lú rọ́ ni. wàdà ilé kàṣùbà fọlá yẹkùn lákàṣọ ìbá. àfà ní jìnnà sí rọ́ o. bàrẹ gbogbo àwọn ọ̀dọ́ tọ́lọ́wọ̀n kádàrá pé àwa gbogbo gbà tiwa táwa lò irọ́ la bá. la ilaha illallah. àfiwárò pé báwọn náà láyé rí. ẹ̀rí ọwọ́ bẹ́ẹ̀ ni mi ń sọ fún ẹrú ọlọ́run kan nígbà tá a wà ní àwọn Mẹ́kà lọ́dún kan àwọn ń sọ fún àwọn alálàájì tí a kó lọ pé báyìí ní ọ̀sẹ̀lẹ̀ ń gbà báyìí báyìí ọ̀sẹ̀lẹ̀ ń gbà báyìí báyìí ọ̀sẹ̀lẹ̀ ń gbà báyìí wọn wá gbà wá gbọ́ wọn sá sọ di wọn sọ dàrò yìí wọn wá padà wá àbá mọ́mọ́lé ọlọ́run mọ́sá àṣàlùkọ́ kó àtàláfíà ara fún wọn. àmín. wọn dákun àdúrà gbà lè bá àwọn èèyàn rẹ wọn wá lè bá wọn pẹ̀lú àlùbáríkà alájí àgbà ọlọ́run sì ni wọ́n fara balẹ̀ wọn ẹ̀ tẹ́ ẹ bá pè wá nírọ̀ ẹ̀ jẹ̀bi ìlú tá àti gbàrà wa gbọ́ la ti wá irọ́ là ń bọ̀ jẹ́ pé n tá àti ṣe Nàìjíríà nu irọ́ là á pa kò sí n tá a lè wí lónìí tí ẹ̀ ní tẹ́gbà gbọ́ nítorí pẹ̀lú tí wọ́n ti purọ́ la ti wá. amẹ́dàkùn ẹgbà pẹ̀lú tá a wà yìí ilẹ̀ mímọ́ ni n tá a bá sọ fún yín àyàn àní purọ́. àtọ̀ ńgbà tí wọ́n wá wí bẹ́ẹ̀ dé tó wí bẹ́ẹ̀ bá dúró àgbà ńgbà tó wí dé tọ̀ ńgbà tó wí ńgbà tó kó lè rọ káwọn míì pa náà yín. wàdà ilé kàṣùbà fọlá yẹkùn lákàṣọ ìbá. tí a bá kú bá ti wà yìí bẹ́ẹ̀ láti airport ti Nàìjíríà tá a fẹ́ wọnú bàálù tá a gbéra báyìí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé báwa Nàìjíríà la bá pọ̀ ń bẹ̀ á kó irọ́ wọ bẹ̀ ni. bẹ́ẹ̀ni. tá a bá dọ̀hún náà ó dìgbà tá a bá ń bá orílẹ̀-èdè míì àwọn míì bẹ́ẹ̀ wo lówó tó wà wọn ní nǹkan kan tó wà fà àmọ́ wọn ní irọ́. ọ̀rọ̀ ọ̀rùn fáwọn. àwa lé owó a sì nírọ́ ara dẹ̀ wá tó ń ti dẹ̀ra wá mi ò rí ta olówó wa ń purọ́
olówó wa ń purọ́ ọlọ́lá wa ń purọ́ wọ́n ń pa alágbára ń pa alágbára tó ń purọ́ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀mà wò pé kí ni ọmọ ba alágbára lẹ́rù tó fi yẹ kó purọ́ àmọ́ ńgbà tó ṣe pé yóò já síbi zulumu yóò padà purọ́ já síbi àbòsí. wàdà yìí kà ṣùgbà fọláyẹkùn lọkàṣọ ìbá iná ìkà ṣùgbà yùṣínú ráyẹṣọ àbọ. bẹ́ẹ̀ni wọn ọba wa tókè ká máa sọ̀rọ̀ fáwọn alágbára ṣe bí yóò sì tó àwọn ara wa. àkọ́kọ́ wa náà. nítorí pé ẹni tó bá ní lọ́wọ́ tọ̀ àwọn ń ṣe fáàrí sí wa àwọn táwọn wá ní tá à ń retí àlìjẹ́nà ọlọ́run pé tọ̀ bọ́ọ̀ bá sátì ẹ̀ fún mi tó bí kẹtọ ìyàyín ọ̀bá jù báyìí lọ. sáàmù gba àlìjẹ́nà ní lọ́wọ́ mi àwa àtúnwá wa níta àtúnwá sí níta ìbàjẹ́. ọ̀kan náà àwọn àlùfáà wọn ní thamaniyatu àṣìyà ìyà zinatun li thamaniyati àṣìyà. kọ̀wákùmọ̀lọ̀. nǹkan mẹ́jọ lọ́sọ̀ nǹkan mẹ́jọ. bẹ́ẹ̀ yẹn bá ní. nǹkan mẹ́jọ ní sọ̀sọ̀ nǹkan mẹ́jọ. ní sọ̀sọ̀ nǹkan mẹ́jọ. wọ́n dà ilé kàdúbà yìí ní fi rọrùn lẹ̀ o. wọ́n dà ilé kàṣúbà. torí ńgbà tá a bá máa wí ẹ kàṣà. ààrẹ ni tí ó yí padà. ọlọ́run tó bá ipá àṣàrù lábáwá tí wàá sí tẹ́jú ni ẹ̀ ń pẹ́ asúnmọ́ra wáyà yìí ní òjì àwọn èèyàn máa sọ̀rọ̀ yìí. àkìrẹ́mẹ́fẹ́lá. wọ́n bá yìí pé bí àṣà ti ń ta àtẹ àtìrẹ́ntì ọ̀nà kan yìí àfa náà máa pa. máa parọ́. wọ́n dà ilé kàṣúbà fọláyẹkùn lọkàṣọ ìbá iná ìkàṣúbà yùṣínú ráyẹṣọ àbọ. ṣùgbọ́n tá a máa ń wo yóò jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé a legalize ẹ̀ kọjọ nǹkan fúfú yẹn lójú àkọ́dà èmi àwọn àbá àti karọ́ kún kí ni kọ́dà àwọn yẹn sọ̀rọ̀ ń pè. à ń sọ o. ọlọ́run èyí yọnu sókùrọ́. ìyọnu ọlọ́run ò sí lára òkúrọ́. kò sí òun gan máa hé ti ara ẹ̀. àbá tó gba àwọn bàbá wa àgbàlagbà tí wọ́n fi òdodo wọ́n fi bá àwọn ìyàwó wọn lò lọ́mọ wọn lálùbáríkà. Insha Allah. àwọn ìyá tí wọ́n fi òdodo bá àwọn ọkọ wọn lò ọmọ wọn lálùbáríkà. àwọn ìmáàmù tí wọ́n fi òdodo ṣe Allahu Akbar. ọ̀parẹ́ amẹ̀yìn náà tó bá fi òdodo ṣe kódà àwọn tá ń tẹ̀lé àwọn àfa àtàfò òdodo tẹ̀lé wọn. Insha Allah. ògbẹ́ni ọba tẹ̀lé Allahu Akbar. báwa tiẹ̀ kéré ọlọ́run jáwa náà oríire àwọn àgbàlagbà kára àlùbáríkà àwọn àgbàlagbà jẹ. amina. ìjọ tá à ń bẹ lọ́dọ̀ àwọn alájẹ́ àgbà èmi ò sí ní owó mo sì ní nǹkan kan. àwọn kan ni wọ́n bẹ ń di owó àwọn òrówó àwọn òrí àrí nǹkan kan. tọ́ asáfẹ̀mí ṣe é. Allahu Akbar. ẹ̀mí ọ̀hún la wá fi ṣe é tí bàbá fi wá wò wá tí wọ́n á ṣẹ́jú máa la báyìí. ojú òun tí wọ́n ṣe òun náà ní í ṣiṣẹ́. Allah. kálukú ṣe òdodo mọ̀kẹ́wò tí ń tẹ̀lé àfa ṣe òdodo. ṣẹ́jú mi náà. wọ́n ṣẹ́jú mi náà. mọ ọsẹ mẹlòmíì ọsẹ mi máa náà mẹmi lẹlòmíì náà la àbí tó fẹ́ wíkọ́ òun ọ̀dà ojú rẹ lọ́wọ́ ní bàbá ó sì wù àwa. wọ́n dà ilé kàṣúbà fọláyẹkùn lọkàṣọ ìbá. àfa mi ti ń lọ. akramakallah. òun náà ni pé kò síbi tó òdodo ti wúlò tí o ti ṣàǹfààní. ẹ wò wá ewo tá ń tà ẹ wò wá ewo tá ń jẹ ẹ wò gbogbo ẹni tí ń tajà tí ń sọ pé wọn Ọlọ́run padà sọ́dọ̀ wọn mọ́ wọn lọ́wọ́. ọ̀sọ́ dì. látara rọ wọ́n wọ́n àwa náà ríra wọn náà sì padà ríra mọ́. àwọn ò ríra bẹ́ẹ̀. làwọn wọn padà nírí wọn bẹ́ẹ̀ mọ́. irọ́ ẹja lè sọ́ra fún un. iná lè kàṣúbà yùṣínú ráyẹṣọ àbọ. àwọn èèyàn fẹ́ tún tara tiẹ̀ sí yóò sì máa fi irọ́ bá tẹlómìn jẹ́ irọ́. bàbá wa Dáúdù Ọlọ́run jẹ́ mi yóò gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. ọ̀pọ̀lọpọ̀ ni yóò fẹ́ kóun dá lọ́dọ̀ yóò sì máa kúrọ́ mẹ́lòmíì. yóò pa o. ẹ̀yin ọlá ẹ̀yin ọlá ẹ̀ ń rírú bẹ́ẹ̀ tó pọ̀. bẹ́ẹ̀ náà ni kódà bá àfa bá tóbi irú ẹ̀ ọmọ ẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀. bá àfa bá ti tóbi tó ti tẹ́ni táwọn èèyàn ò rí jẹ lára ẹ̀. wọ́n wá tó tún wọ́n gbé kalẹ̀ pẹ́tọ̀ lágbájá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ rí ń jẹta wọ́n ti mọ̀ pé òní wà. kí ló dé. ẹ̀ sáà mọ̀ pé Ọlọ́run kú tí fèèyàn rí hàn yín ẹ̀ ń kà mọ́ wọn mára ni. la ilaha illallah. nǹkan mẹ́jọ. al-afafu zinatul fakri. al-afafu zinatul fakri. la ilaha illallah. nǹkan mẹ́jọ lọ́sọ̀ nǹkan mẹ́jọ tọ̀. al-afafu kéèyàn lámójú kú o zinatul fakri ọ̀tọ̀ ló sì pé alágbájá ò ní aláìní lágbájá gbogbo wa lè wá pọ̀ nínú àìní nínú ẹni tí ọ̀wá ni wọ́n wàá tún yọ ẹni tó lábójú kú wọ́n tún yọ dárí àsọ́tọ̀
gbogbo wa àjọ nílò tọ́ o àmì bí wọ́n bá wọn sọ̀rọ̀ láàrin ara wọn ní á mi ká ti gbogbo wa tẹ́ bá gbé fún wa ẹ dákun ẹ gbé fún yàrá fa. kí ló dé. ó ní àfáàfù nù. ala àfáàfù zinatul fakiri. kéèyàn lámojú kú o ọ̀ṣọ́ òsì ni òsì náà lọ́ṣọ̀ọ́ ó ní ìṣẹ̀wà fún èèyàn yẹn tún yàtọ̀ láàrin àwọn èèyàn. láàrin tálíkà ìwó tún yàtọ̀. ó ajimutala báwọn lè máa wọn bá lò dé àfa àtẹni tí wọ́n ní tí ń gbàgbọ́ sí tí jòkó ń di owó ọba ti dé wọ́n máa wọ ẹni tí wọ́n bá ti dé ó ń tọ́ ọmọ lágbájá wọ́n dìde. wá mójútó nǹkan rẹ. torí wọ́n ti mọ̀ pé òun ní àmójúkú ọ̀nà aláàfáàfù zinatul fakr. ó de ní àjọ nílò tọ́ o àmọ́ sì jẹ́ pé lágbájá ni wọ́n máa ń pè bó ti jẹ́ páláyì níní gbogbo àwọn tún yàtọ̀ láàrin wa tó ló lámójúkú. Allah ó de ní àbí. ó de. wàṣúkúrú ok zinatu ni'ma. Allah wàṣúkúrú ọpẹ́ tẹ̀rí tá a máa dáhùn zinatu ni'ma. bọ́lọ̀ ń bá kẹ́yàn tó bá kẹ́yàn á máa ròyìn pọ́lọ̀ ń kẹ́ lóòótọ́ o àmọ́jọ́ tá a bá rí lẹ́ni tí tún dúpẹ́ ọ̀sọ́ ni ó tún jọ́ sọ fóun. àwọn èèyàn lówó ń lu wa àmọ́ ti lágbájá yàtọ̀ kódà ń gbé òní ló ṣe báyìí fún wa òun náà bọ́lọ̀ ń bá ṣe dára fún yàn téèyàn bá ń dúpẹ́ ó tún sọ̀sọ́ fọ́pẹ́ fún oore olúwa ẹni. Allah ó di mélòó. ó di méjì bàbá. albala àdánwò tẹ rí nù. àdánwò. wọn ni asọ́búrú zinatul bala. Allah asọ́búrú zinatul bala. nínú ọ̀rọ̀ ẹ̀sọ́ dín abakar ni asọ́búrú sùúrù tẹ rí ni zinatul bala. bàdáwò ti wò tóbi tó. ọ̀sọ́ rẹ̀ nu. bàdáwò ti wò tóbi tó ayé ọmọ bọ̀ wọ́dọ̀ wọ́n máa gbó wọn balùwẹ̀ ni. wọ́n máa gbó wọn báyàn. Allah bàbá Dáúdù ìbànújẹ́ òní wọlé tọ̀ yín mọ́. àmín. lára ọmọ lára ẹ̀gbọ́n lára àbúrò tí wọ́n fi kíyàn ìbànújẹ́ Ọlọ́run níjọ́ wọlé tọ̀ yín mọ́. àmín. asọ́bùrù zinatul bala. gbogbo ẹni nǹkan bá ṣe láyé ayé ọmọ bó làbà. wọ́n retí bẹ́ẹ̀. níjọ́ tó bàbá wa fún yàn ní sùúrù rẹ̀ ṣe wọ́n mọ̀ wá pé ọgbọ́ èèyàn ni. ọba ti ké ayé òkè ọ dáadáa. wàlhẹ́lmù zinatul ilm. wàlhẹ́lmù ìfaradà zinatul ilmi lọ́sọ́ọ̀mà. Allah ìfaradà lọ́sọ́ọ̀mà sẹ́dínà abáka lọ́sọ bẹ́ẹ̀. ìfaradà lọ́sọ́ọ̀mà. gbogbo ẹni tọ́lọ̀ ń bá kẹ́ tó bá bọ̀ ní mímọ̀ bọ́rọ̀ náà lọ́ba délẹ̀ nìyẹn ó ti ta wọ́n pa òun. wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn mú jẹ lára ẹ̀. alhilmu afarada ìmójúkò zinatul ilmi ń lọ sọ mímọ̀ àwọn bàbá ìmáàmù ni wọ́n á jókòó lóde míì tọ́ ọmọ míì ṣe kíní tí ń jẹ́ sí wọn ọmọ míì ìsà ìlójútì sí wọn wọ́n wá sàmójúkò gbogbo àgbàlagbà tó bá wá mójúkò fún ọmọ ọlọ́mọ àfà gbogbo ọmọ tó bá sàì lójú ti tágbàlagbà bá wà mójú kú nílọrin nílùú àlùbáríkà ní o wọn wà ní ẹmú lè bẹ̀ wọ́n. Allah. àfà bí wọ́n bá ti mú lọ lè bẹ̀ wọ́n o Allah akbar tọ́lọ́hún ọba sọmọ náà ní nǹkan míì látọ̀dọ̀ rẹ̀ o ó stampu ojú tì látijọ́ náà nù. Allah. ó àfà yìí. akramakallah. bá a bá ti bẹ̀bẹ̀ yín oníṣẹ́ nǹkan mọ́ láíláí ni. wọ́n ní baba ló mọ́tà lọ́wọ́ ṣe báwọn fún wọn tọ ẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́ bínú ọ̀yà bẹ̀ wọ́n má bínú ó stamp ojú tì nù báwọn baba wa ti stamp wíyàn fi lójú tì nù. Allahu akbar. àmọ́ tara pa. alhilmu zinatul ilmi. ìláfaradà zinatul ilmi. gbẹ̀ntẹ́ jẹ́ ìmáàmù àwọn tí wọ́n bí wọ́n yàn wọ́n jẹ́ ló kọ̀ yẹn fi dá dúró ló fi dúró. gbogbo ẹni tí máa jẹ ìmáàmù tẹ máa rí ni máàmù àná máàmù jẹta máàmù kìnìkan gba bàbá kìnìkan bàbá kìnìkan bọ́ sí i njẹ́ ọba amúyàn dáyà àwọn tóbi wọ́n rà àwọn tó wọ́n bí yàn jẹ. òun lè dá lónìí táwọn tà náà bá jẹ́ wọn rà àwọn yàn jẹ wọ́n rántí àná. bẹ́ẹ̀ ni ẹ̀rù tọ sóhun ni kó tún débẹ̀. sẹ́ẹ̀rántí tọ ọmọ rẹ̀ ni kó débẹ̀. ọlọ́run kọ́ kí àwọn tẹ́ tara wọn jáde àtàwọn tiwa náà. amina. alhilmu zinatul ilmi. ìmọ̀ bẹ́yà ń bá mi kà á. bá ń kà. àfàwa ni atadhalulu tọ zinatul muta'allimi. àfàwa ẹ̀yà kò kí yín fa atadhalulu zinatul muta'allimi. ìrẹ̀rẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ni
ìmọ̀ ṣe pẹ́ kóbẹ́ ìmọ̀ ṣe pẹ́pẹ́ ń fúrú ní iye ọmọ kéwú lọ́sọ̀ náà lọ́sọ̀ ọmọ kéwú ìmọ̀ rẹ̀ rẹ̀ nílẹ̀ káwọn bàbá jòkó lága wájú ká máa sáré péré ẹni là á jòkó lẹ̀ ni wọ́n fi mọ̀ pọ̀ ọmọ kéwú nù òun náà wà lọ́bi tí ó ti wá lè gba àga ọmọ kéwú náà wà padà lága yọ padà débẹ̀. ẹni tí máa sá fún kí n má jòkó lérí àga níbi tá àfáà mi bá ti jòkó lérí àga ọlọ́run wọn padà wá lè jogún àga fún. ó àfáà yìí bàbá ìnísàlà ti ń bọ̀ látàárọ̀ akramakum rahman. níbi tí wọ́n ti ń pé ẹ máa gbowó kùnà fún wọn. tọ ṣebí ibi táyì ti gbowó kùnà náà ní táà fi ń lo gbowó kùnà ń ta. masha Allah atadallulu àtọ̀dọ́lùlù zinatul ibi kan lè yóò ti ní gbowó kùnà bẹ́ẹ̀ ni. tí ó fi padà wá lọ sàgbákò kò ń gẹ owó kùnà ń bò míì. àbọ̀kọ̀ wá ní gbogbo ibi ló ti òní níbi tó ti tàdá lúlù. máa jẹ alákan. tọ́jẹ̀ lọ ń jẹun. àtàdá lúlù zinatul muta'allimi wa kasratul bukai zinatul khawf. táwọn wàlé ọlọ́run nù ni. àwọn wọn lè yéwọn. àwọn sufi jọ̀hún àwọn ẹni ọlọ́run jọ̀hún ni. bẹ́ẹ̀ tí òkè máa pẹ́ ń páyọ̀ ọlọ́run tó àwọn tó wá fẹ́ kó kún ti wọn wọ́n tún máa sọ Allah wàláhì ibẹ̀ mo ti bẹ̀rù bàbá wọn àti àgbáyé ọlọ́run bò wọn ó bò wọn. wọ́n bá kéwú fẹ́ẹ́rẹ́ tí wọ́n bá ti kéwú débi ọ̀rọ̀ kìyàmà ni wọ́n kéwú débi ọ̀rọ̀ ọmọ òrukàn ni wọ́n kéwú débi wọ́n bú ẹkún nù. ọmọ tó fọ́ lójú. wọ́n sì bá a sọ ọmọ tó fọ́ lójú nù tíra. ẹ pàdé ẹ ní. tó fọ́ lójú nù tíra èmi nù tíra ló ti fọ́ lójú. wọ́n sì ń ti sunkún náà nù. ọlọ́run ní sì bóyá. Allah wa kasratul bukai zinatul khawfi. béèyàn bá bọ́ bá jẹ́ni tó lóun páyọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ tún ṣe lọ́sọ̀ yóò tún wá bùn ní kómi ọbọ̀ lójú ẹ̀ sọ́lọ́run. Allahu akbar. ẹni ọlọ́run bá bùn ní kómi ọbọ̀ lójú rẹ̀ sọ́lọ́run lérí ìpayà ọlọ́run ìpayà ọlọ́run tiẹ̀ tún lọ́sọ̀ọ́. Allahu akbar. tún lọ́sọ̀ọ́nù. àwọn baba alhaji àgbà rahimahullahu ta'ala. rahimahullahu ta'ala. bẹ́ẹ̀ náà lọ́lọ́run dá wọn. Allah. wàláhì bọ́lọ̀ ti dá bàbá nù ṣùgbọ́n nǹkan márùn wòlé ọlọ́run tí wọ́n gbogbo nǹkan ni wọ́n perfect sí. tí bàbá bá wà láyé social media yìí ni ẹ̀ ní rí wọn mú. torí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n bẹ̀ wọ́n Allahu akbar Allahu akbar. wọ́n bá tún kí aya ajana sí ọba àmàkẹ́lẹ̀ tẹ́yì kọ́kàn kú lọ́dọ̀ wọn. wọ́n ò rí control. wọ́n ò rí control. àmẹ́rì pọ̀ ọ̀rọ̀ mi Allahu akbar. bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbó bẹ́ẹ̀ bá fẹ́ kí kójú bàbá pọ́n wá nísìn ẹ máa ròyìn àfáàgbà. ẹ bá ti ń ròyìn àfáàgbà tẹ́ ń ròyìn àfáàgbà tẹ́jú làdábì nísìn lójú alájà àgbọ̀ pọ́n wá tó wọ́n máa wá wọlé. wọ́n máa mú etí aṣọ wọ́n máa fọwọ́ fa etí aṣọ báyìí. èyí ti ṣe tójú tiẹ̀ ti wá lé kankan ojú ò tiẹ̀ ní lé ojú ò ní lé nígbà tí ń lè dún ẹran látẹ̀yìn. èyàn dún ẹran láti bí ojú rẹ̀ gan lásán ẹ̀rù ọlọ́run bá yẹn pé yé ẹ̀dá kan ní jà pìtìpìtì yìí kó tó wá gbé yẹn sasẹ́ débi pé ẹ̀yin àti ẹ̀yin ọrùn ni ẹ ti dún jáwájú ẹ̀ ni yóò sunkún ẹkún ò ti sun rẹ̀. ẹkún ò ti sun rẹ̀ báwọn. ọlọ́run lọ́mọ yẹn nǹkan tó là láyà láàyè tí ó bá lẹ́rù ẹ̀ á ṣe tẹ́ ẹ lélẹ́yìn omi ò ní ọ̀bà lójú ẹ̀. wọ́n mọ owó nàìjíríà ó kì í bọ̀ pọ̀ lọ́lẹ́nu. àfa yìí. ẹ̀sùn bàbá owó wa wọ́n. ó di mélòó ó di mẹ́fà. ó di mẹ́fà bàbá. wa tarkul minnati zinatul ihsan. tarkul minnati zinatul ihsan. Allah. kéèyàn ó fi ìrègùn lẹ̀ lọ́sọ̀ọ̀sọ́ fún ọrẹ títa. Allahu akbar. tarkul minnati zinatul ihsan. má bọ̀rẹ̀ rẹ jẹ́. kéèyàn má ṣèrè gún má má rìnrìn kí wọ́n mọ̀ pé mi ní mo ṣe é mi ní í ṣe é. Allahu akbar. kéèyàn fèrè gún lẹ̀ zinatul ihsan òun ló jẹ́ ọ̀ṣọ́ fún ọrẹ jù lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ọmọ ànábì ádámà. àwọn kan bẹ nínú ayé wọn ò ní ṣèrè gún wọn nípa àwọn ṣe nǹkan fún yàn. bẹ́ẹ̀ ni wọn ò nípa àwọn ṣe nǹkan fún yàn. yàtọ̀ fẹ́ni tí ó bu aṣọ mọ́ yẹn la. àkọ́rọ́ àṣọ yìí ló fa látọ̀dún yìí wọ́n mi kan gbádùn rẹ̀ tó wáyìí.
la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam. kódà bá ti máa kódà àwọn olóṣèlú bẹ́ẹ̀ ti rí wọn pé àwọn olóṣèlú lélẹ́yìí ẹlòmíín bẹ́nu wọn níjọ́ tẹ́ni tó sóore fún bá kọ́ bọ̀ lẹ́nu lẹ́mọ̀ pítọ̀ ọ̀ sọ fáwọn àti wọ́n ṣe fún àwọn tó bá wọn àṣẹṣe fún ọ tó bá wọn àṣọrí nǹkan báyìí ń gbà báyìí àṣọrí kò ní sọ àlẹ́yìn náà ẹ̀ máa sọ. kí ni sọ fún ṣe bọ́lọ̀ ló ṣe fèmí náà. irun tọ́lọ̀ ń ṣe fún dáníyà nìyẹn dáníyà máa sórí dáníyà máa gbàgbé kọ́kàn kú ọ̀nbẹ pátápátá kọ́kàn kú ọ̀nbẹ kéèyàn ó ṣe nǹkan kọ́kàn kú pátápátá. torí pé ẹni tí wọ́n sórí fún ni wọ́n máa wá sọ wípé ọlọ́run ní jẹ́ nǹkan kọ́ sẹ̀mí yìí ọmọ wọn yọ jáde sukùl lọ́dún yìí ọmọ wo ọmọ oníkà ìsanwó sukùl rẹ̀ ẹ̀yìn máa tọ̀ sáà àgbà Bọ́lájí ń sanwó dé ọmọ tí ń sanwó wọn kẹ́mi kú pátápátá. ẹlòmíì gan ọmọ kéwú lówó yóò pè àfààní mo bá ọmọ yín lówó. wọ́n ti délé. wọ́n ti délé láwọn má ti délé àmọ́ wọn ti gbọ́dọ̀ délé tó ní mo fún wa lówó tó àmọ́ tó fún wa lówó tó ní ìwọ̀ pọ̀ wọ́n ti gbọ́dọ̀ délé. ó sì pọ̀jù owó ọkọ̀ wọn lọ. ọmọ wọn kọ́ pọ̀jù owó ọkọ̀ wọn lọ náà. ilẹ̀ arakumula. wàláyé dáyé àmọ́ kẹ́mi kú omi oore yányá kì í ṣe pé wáyà ẹ̀ ní sọ jáde kan wọ́n kẹ́mi kú tí ò ní rántí mọ́. wàláyé bó ti rí nù. àwọn èèyàn wá mọ̀ Allahu Akbar ẹ̀yin bàbá jẹ́ máa ṣàṣìlámì ọlọ́run níjó burú fún wa. amina. bàbá tí ń jẹ́ dáníyà yìí. ẹnjìnìà Suleiman bọ́lákalẹ́ kàwọ́ àgàkà. Allah. ọ̀rẹ́ mi ni wọ́n dáadáa fa. Allah. kì í solówó fa ọlọ́rẹ́ ni fa. ọlọ́rẹ́ nu. kì í solówó fa ọlọ́rẹ́ ni fa. Allah. ọlọ́rẹ́ máa jẹ gbèsè sọ̀rẹ́ fa. tí ọ̀rẹ́ bá dé àyè kan èèyàn máa jẹ gbèsè tọrẹ tọ́lọ́n bá dáyàn bẹ́ẹ̀. Allah. billahi la ilaha illa huwa tọ́rẹ́ bá dé stéèjì kan tẹ́ bá rí yàn tó bá jẹ́ aláṣejù ọ̀rẹ́ yóò sì máa yáwó sí tọrẹ. bó ti rí nù. yìí máa wo ìrádà ọlọ́run pẹ̀lú pé ṣé kọ́lọ́run sá dáyàn ní kéèyàn máa tọrẹ báyìí kéèyàn máa tọrẹ pẹ̀lú tí èdè ntí tọ inṣàlá ọmọ ẹ̀kọ́ lẹ tí n ṣe kánsílọ̀ tí n ṣe sí àmàánu táàkì bọ́jẹ́ẹ̀tì ní ń bọ̀ kí ọmọ wa pé ẹkọ bùkátà kalẹ̀. Allah. ẹni ọlọ́run bá dá lọ́lọ́rẹ̀ ọlágbá o. Allah. wọ́n wá ní ọ̀sọ́ tí ń bẹ fún kéèyàn máa tọrẹ tárìkù mìínà kéèyàn fi rìgúnlẹ̀. àmín àìmọye bẹ́ẹ̀ ní n ṣe bẹ́ẹ̀ tí n ṣe Allahu Akbar Allahu Akbar ẹ ṣeun bàbá àmín ẹ ṣeun ojú òní tìyín ẹ̀rí wọ́n ń fi ìmoore hàn ní o àdúrà dáríyà tí mo ṣe. Insha Allah. lọ́wọ́ ilé àná sọ̀lá ọlọ́run nígbà wọn lọ́wọ́ wa. amina. kò sì ní jáwó pé sóhun náà ní. àmín. ọlọ́run níjà yọ̀ nàka bẹ́ẹ̀ sí wọn. amina. wọ́n àná Muhammad sallallahu alayhi wa sallam. wal khushu'u zinatu salat. Allah. wal khushu'u zinatu salat. kíkírun ìpáyà òun náà ní ọ̀ṣọ́ ọ̀run. o lè máa kírun lóòótọ́ àmọ́ bọ́ọ̀ bá máa kí pẹ̀lú ìpáyà ọlọ́run ìrun rí ọlọ́sọ̀ọ́. bá a bá dé mọ́sálásí a máa bá a pé àwọn àrùn kan lọ́sọ̀ọ́ ju ara wọn lọ ni wọ́n fi jẹ́ pé kò sẹ́ni tí ó lọ Kaaba kò sẹ́ni tí ó lọ haramu Madina tí ó débẹ̀ tí wọ́n ní change irun rẹ̀ máa lọ́wọ́. Allah. kò sí wọn bá dọ̀hún ó change irun máa lọ́wọ́ ìwọ́n tó gbé subahana rabi alazimu mẹ́ta kú òní àfa ìṣẹ́jú márùn mọ́mọ́ wa kú ọ bá délé ọ padà bí kẹ̀dá kí wọ́n tún máa ṣe ní eré ìròkú yìí ń pẹ́ wọ́n padà wá sọ fún yàn pé ò ní dánu dúró bí nígbà pẹ́ nu tọ́ ọmọ náà ò ní dúró ọmọ wa ṣe lọ títí fún ọmọ ègbè tọ́ mẹ́ta náà mo ṣe mẹ́ta náà yóò dìde ni mọ́mọ́ ó dìde ni yóò tẹ́lẹ̀ bí wọ́n ṣe jìnnà wọ́n lù ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni bí yàrá fèrè kalẹ̀ yóò lọ lè bá kùsù pàdé yóò padà máa bẹ́ẹ̀ pé lérí ìfèrè kalẹ̀ ẹ̀dá kùn sóò ojú mẹ́ta táwọn kẹ́yìn náà lọ àbí sùwárà bí àlàlá mo wí mẹ́ta tẹ́lẹ̀ mọ́mọ́ kọ́kọ́ dìde ẹ̀rí pé change irun mọ́ wa lọ́wọ́ nù. wọ́n ní zinatu salati al-khushu'. èyí tí ń jọ sọ irun
òun náà ni kéèyàn kí pẹ̀lú ìpayà ọlọ́run kéèyàn kí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. afa yìí. akramakumullah. tó bá rí bẹ́ẹ̀ wọ́n náà kí mo rí mẹ́jẹ̀ẹ̀jọ mọ́ládéhùn mẹ́jẹ̀ẹ̀jọ pé o. insha Allah. níwájú bàbá wa Dáúdù. lahumma la aisha. lahumma la aisha illa aishul akhirah. àkọ́kọ́ ṣe tí àwọn ansaru kọ́ muhajirin náà kọ́kọ́ ṣe àtàwọn ansar ní Madina masalasi wọn kọ́kọ́. fọ̀rí àmì ansar wal muhajira. bàbá mama alálùbọ́sà ẹ dákun mo kí yín. fọ̀rí àmì ansar wal muhajira. ansar islami ọlọ́run o ansar islami ọba jẹ́ láíláí. amiina. ansar islami ìjọ tálíkà ni ìjọ ansar islam. akramakumullah. ansar islami wọ́n produce olówó. ilé ìwé ansar islami lókè àlùkò ansar islami lókè àlùkò ni ansar islami tó kékeré ni wọ́n wá produce ọ̀pọ̀lọpọ̀ olówó. mo wá bá àwọn bàbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ olówó yìí bí wọn bá tiẹ̀ máa wá pàdé ansar islami wọn ò sì fa ansar islami ńlẹ̀ lára wọn náà lẹ́ńjìnìà Suleiman kàwá yìí náà. ìwọ̀n ń retí ọlọ́run mọ́sàájú sojú ẹ̀mí wa. amiina. kí wọ́n approve yunifásitì Alhaji Àgbà. àmín. yunifásitì dáadáa ìsìlámù kọ́ ló kọ́ bàbá wa Alhaji Àgbà. Allah. kí wọ́n approve rẹ̀. amiina. kọ́mọ wa jásí wípé hey Allahu Akbar ansar islami àṣeyọrí ńláńlá mà ní fún gbogbo àwa àlọrin tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀. Allah. àṣeyọrí ńláńlá ní fún gbogbo àwa àlọrin tọ́lọ́run bá ṣe nítorí pé ẹ̀ka máa wò pé Muhammad Kamadin University àfa sáàsá ìsìlámù lè da ọwọ́ bò kó fi jẹ́ pọ́ Mansaru nìkan ni ó ṣiṣẹ́ ń bẹ̀ ni kò ṣeé ṣe. sáàsá ìsìlámù nìkan lè da ọwọ́ bò ká fi jẹ́ pọ́ sáàsá ìsìlámù kan ní ọmọ jàǹfààní rẹ̀ ni ọkọ̀ tí ọmọ rìn ọ̀nà bẹ̀ wọ́n yàtọ̀ ilé àdúgbò bẹ̀ wọ́n tà yàtọ̀ ṣọ́ọ̀bù ọ̀tà yàtọ̀ ládùúgbò bẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ wà láwọn orí míì tí ọmọ wọbi tí yunifásitì bá wà. tó bá pé yunifásitì Alhaji Àgbà bá ń ti bẹ̀ nísìnyí àwọn ò ní lọ síráìkì ara advantage yìí nítorí fi yẹ káyọ̀ ti parí ẹ̀. àwọn ò ní síráìkì private university ni wọn ò ní síráìkì. fọ̀rọ̀ mi ansar wal muhajira. fọ̀rọ̀ mi ansar wal muhajira. àwọn tí wọ́n wá lẹ́mìí bẹ́ẹ̀ tí wọ́n lẹ́mìí ṣe dákun lọ́hùn èmi náà ń bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ mí ṣe dákun ọ̀ràn èmi náà lọ́wọ́ kí n ṣe sílẹ̀. amina ọlọ́run èmi náà lọ́wọ́. ẹ̀kọ́ lẹ́mìí ṣe abákaràtú mo ṣẹ̀ṣẹ̀ tajú kan rí yín nípa ọlọ́run ní fi yín lẹ̀. amina ní lọ́dọ̀ ọlọ́run. àmín. afa yìí. akramakallah. ntí ọba ṣe ntí ọba jẹ́ oore fún lù. Naam. tí ó jẹ́ kódà ntàwọn èèyàn jẹ́ ń bẹ̀ lóore. Naam. ansaru islami tí wọ́n ń ṣe wàhálà rẹ̀ yìí. Alhaji Àgbà ni wọ́n ti lọ yìí. Allah. táwọn àfi pé ọ́fíìsì Alhaji Àgbà wọn kọ. pé wọ́n á pẹ́tọ̀ ọ́fíìsì Alhaji Àgbà tí wọ́n kọ wọ́n jẹ́ yunifásitì ńlá ní o wọ́n mà ti lọ. ẹ máa wá já rìsíìtì ń bẹ. ẹ máa já rìsíìtì kan Alhaji Àgbà ní o àbẹ́yẹn kan wá wọ́n wà kí Alhaji Àgbà wọ́n bá lọ mọ́sìn gbálẹ̀ wo sàárè bàbá lókùnfà. Allahu Akbar. n táwọn bàbá yẹn fi jẹ́ exemplary tí wọ́n fi gbé ìgbésí ayé tí yẹn máa ń wò ní àwòkọ́ṣe nù. èmi ní kọ́ mọ́fà àmọ́ ni wò ti sí mọ́. Allah. wọ́n gbé kalẹ̀ kọ́ máa bálkì àmàdọ́gba lọ ní. Insha Allah. wọ́n gbé kalẹ̀ yóò kó generation tiwa. inú àwọn tó jọ pilẹ̀ rẹ̀ nísìnyí bàbá wa ààrẹ àgbà fún àṣà Islam bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì àwọn náà mà ti lọ. àyẹ̀bẹ̀ kan bàbá wa mufti ẹlẹ́ẹ̀kẹta náà jọ pilẹ̀ ọmọ ti lọ. bàbá wa sí àgbáyé ọmọ ti lọ. a ní pé bóyá kọ́mọ̀jà àǹfààní lágbájá kọ́mọ̀jà àǹfààní wọn àwọn tí ń tún ṣe wàhálà rẹ̀ lónìí náà lọ ní. a lọ́hùn ní kálukú wa ń lé kótó báwa náà bá lọ káfíìrì parí lẹ̀ báwa náà bá lọ káfíìrì parí lẹ̀ gbogbo létí àṣà ìsìlámì gbogbo orúwà sí gbogbo létí wọn ti máa gbé lọ àwọn bàbá àtàná tí wọ́n wá báyà yín mà ti lọ. Allah. ẹ̀yin lẹ mọ̀ kún bẹ̀ lónìí. Allahu Akbar. tó tó fún Ọlọ́run. Allah.
generation àwọn àdúrà gbà ní ṣe wá sí njọ́ náà àwọn kan máa pa àwọn náà bàbá àdúrà gbà ńgbọ́ bá padà yá wọ́pọ̀ àwọn bàbá kan ń jàdúrà gbà njọ́ náà láyé Dáúdù gbà báyìí. Ọlọ́run fúnra rẹ̀ gbé ayé kalẹ̀ ọ̀rọ̀ páyé ọ̀pá rẹ̀ òun kéèyàn máa wò ní fíìmù tí ó sojú òun. àwa la láti máa lọ ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan. La ilaha illallah. láti máa lọ́nu. gbogbo àwọn àgbàlagbà wọn bàbá alájà àgbà Ọlọ́run ṣàánú wọn púpọ̀ pẹ̀lú níní èrò ọjọ́ iwájú òró láíláí. ó gbé kalẹ̀ ní nǹkan tí ó sojú wọn pé kìnìún yìí yóò wá sojú mi bí wọn bá tiẹ̀ ṣe tọ́lọ́run bá yọrí ẹ̀ lójú mi ń fi ilẹ̀ lọ ni. Allah. tí ọmọ wa wúlẹ̀ fún gbogbo ọmọ mùsùlùmí lọ. dédé táwọn ẹnjìnìá kàwú ṣe síbẹ̀ nísìn dédé táwọn Bukola Saraki ń ṣe síbẹ̀ dédé táwọn ẹlòmíín ṣe síbẹ̀ nísìn àbá àwọn jẹnẹsàn kan tó ń bọ̀ wá tí ń táwọn ó ṣe ó tún ju àwọn yìí ń lọ tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọ̀nà táwọn dáàdì ṣe ń gbà yẹn ẹ̀rọ eléyà àwọn eléyà ti wà ókè mọ́ bẹ́ẹ̀ ni kò sàwọn ọmọ wa Ọlọ́run. Àmín. àwọn tí ó tún jù wá lọ tí wọ́n pè àwọn bàbá wa ni wọ́n máa ń ṣe sí yàyín. irú tó tún bá gbà tó ní mo táwọn tún ṣe sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò mọ́sà ṣe fún wa náà. Àmín. àríkà nẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. yóò bá nẹ́bí yẹn ní ó lẹ. Sallallahu alayhi wa sallam. ó lò gan. Sallallahu alayhi wa sallam. ṣé bọ́ọ̀nù lálàrúbá àbí. bẹ́ẹ̀ni. ọ̀la làmísítà yẹn máa gbà wẹ̀. àbí ṣe bá gbà wẹ̀ sallallahu alayhi wa sallam.